ẹ̀yin wọlé wà ń bẹ̀ ní àná mọ̀mọ́ tí wọ́n ń ta wóróbo lẹ́gbẹ̀ẹ́ skul kan tiẹ̀ lọ́ta léde ni. tó kú òpọ̀ mọ́ ni. now wọ́n ti lọ láàárọ̀ yìí wọ́n jí gbogbo tẹ́ lọ ṣe dẹ́jẹ́ wò wọ́n lọ ẹ bá mi ṣí ẹ̀ wọ́n ti dé báǹkì láàárọ̀ yìí ṣé gbogbo tẹ́ lọ ṣe ni. mo ráwọn ìwé kan àwọn ìwé tí mo tún rí nǹkan bíi fọ́ọ̀mù báyìí ó wà ń bẹ̀ máa bọ̀ ọmọ wọn kàn ẹ ṣí ẹ̀ ẹ̀yin náà rí ìrànlọ́wọ́ àti àánú wọ́n ti lọ báǹkì láàárọ̀ yìí wọ́n ti lọ gba gbogbo ohun tó yẹ kán gbà wọ́n dẹ̀ ti gba ATM wọn wọ́n ti lọ gbà máa bọ̀ báyà tí wàá jókòó báwo ni wọ́n ṣe jẹ́ sí wọn báwo ló ṣe jẹ́ sí wọn. ọmọ wọn ọmọ. ṣé ìwọ ni wọ́n lò ń gbálẹ̀ níbi ilé ọtí. bẹ́ẹ̀ni. ATM ò ná fún yín. ATM ẹyọ kan ni. méjì lèmi ń wò yìí. like títí mi kejì ni like títí wọn ni. ok ìwọ náà ṣe. ẹyin mi ṣe ti. ok màmá ṣàlàfíà ni. bẹ́ẹ̀ sà. màmá ti lọ gbá ẹ̀rí pé mo sọ fún wọn ní àná pé mo ní mi ìgbà tán ní kí lọ́kàtì mo nínú àwọn èèyàn pè mí gan lánàá àdáde àwọn fẹ́ fóbìnrin lówó yẹ́ kí n sẹ́nà káàtì mo ní kán jẹ́ kílẹ̀ mọ́ kí màmá ìlọsìn tán fẹ́ ṣe lóòótọ́ èmi náà nílò owó bẹ́ẹ̀ kì í ṣowó tiwọn owó tí màmá yìí nílò kọ́ lèmi nílò màmá yìí ń ta wóróbo èmi ò ta wóróbo màmá yìí wọ́n ń rin ìṣẹ́ ni wọ́n ń bẹ́ mọ́tò wọ ni mi ò bẹ́ mọ́tò wọ mo gbé Ọlọ́run ga mo wá ń bá yín fi rán Ọlọ́run létí ohun tó lọ́n fẹ́ ṣe fún yín báyìí ṣé ok àkáǹtì yẹn náà kọ síbì òun náà kọ síbì ṣódà correct. bẹ́ẹ̀ni sà. màmá ẹ̀ ra àánú gbà tí àwọn èèyàn bá ṣàánú yín kí lẹ fẹ́ ṣe. máa dúpẹ́ náà ní lọ́wọ́ Ọlọ́run kébi má pa mí mọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kébi má pa mí mọ́ náà ni. kébi má pa yín mọ́. bẹ́ẹ̀. kébi má pa yín mọ́. bẹ́ẹ̀. tí ebi ò bá yín pa yín mọ́ ọjà wọlé àmọ́ tà báyìí. wóróbo mi náà ni. wóróbo mi náà ni. ẹ lè máa ta wóróbo ń lọ àwọn ti fẹ́ ṣàánú yín báyìí ẹ kú òlò ní wóróbo báyìí. máa fi ráìsì kún àtẹwà àtẹ̀pọ̀ ráìsì àtẹwà àtẹ̀pọ̀ àti gàrí tí mò ń tà tẹ́lẹ̀. ẹ mọ tó mi fẹ́ kẹ́ ẹ ṣe mo mọ̀ pé ẹ mọ̀ pọ́jà wóróbo mọ̀ kó jẹ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ mo á fẹ́ kẹ́ ẹ jáwọn àpò gàrí kẹ́ ẹ wá máa ta lápò lábọ́ níláàjì àpò èlùbọ́ nǹkan kẹ́ ẹ máa ta ibẹ̀ lẹ́ ní ṣọ́ọ̀bù. mo ní ṣọ́ọ̀bù sà. ẹ ní ṣọ́ọ̀bù ẹ ra àánú gbà ṣọ́ọ̀bù yẹn ṣé ẹ rẹ́ǹtì ẹ ni. kọ́kọ́ mi tó kù ló bá mi kọ́. ok ọkọ yín ti bá yín kọ́ ṣọ́ọ̀bù yẹn kan tó kú kò wá sí nǹkan ní ṣọ́ọ̀bù yẹn mọ́ ẹ ra àánú gbà. so ọmọ yín tó ń ṣiṣẹ́ nílé ọtí ni wàá rí àánú gbà kí ló tó kúrò ní school. since ẹni tó ń sponsor mi ẹni tó ń sponsor ó ti kú so kò dẹ̀ sí. ìyẹn bàbá bẹ́ẹ̀ni. bàbá tí wọ́n ń sponsor ti kú so kò dẹ̀ sí. wo olóore rẹ ò ní kú o ẹ máa sọ pé olóore mi ò gbọ́dọ̀ kú aláàánú mi ò gbọ́dọ̀ kú I pity you my dear sister ó ní ẹni tó ń sponsor mi ó ló ti kú ó rán mi létí nígbà mo wà lẹ́kọ̀ọ́ bàbá Akínlọ́tán àwọn ni wọ́n rán mi ní school JS1 JS2 mo lọ Golden Heritage College ní Ìkọ̀tún lẹ́kọ̀ọ́ ní Governor Road. bí Àgbàlá Gabriel ṣe ń gbé ẹnu lé ìtàn ayé ẹ̀ láti share experience tó ti ní gẹ́gẹ́ bí ìyá yìí náà ṣe sọ̀rọ̀ ṣé ẹ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ti kọ́kọ́ wo fídíò àkọ́kọ́ tí Àgbàlá Gabriel ṣe fún ìyá yìí tó wà lórí ìkànnì Only Jesus TV níbi tí Àgbàlá Gabriel ti rí ìyá yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé tí wọ́n jókòó pẹ̀lú ọjà wọn tí wọ́n ní òtí rẹ àwọn pé ibi sì ń pa wọn. ní ọjọ́ yẹn Àgbàlá Gabriel fẹ́ pe àkáǹtì nọ́mbà ìyá yẹn jáde ṣùgbọ́n ìyá yẹn ò ní àkáǹtì so ní báyìí ní kíákíá ìyá yẹn ti jí lọ láàárọ̀ ọjọ́ kejì wọ́n ti lọ open account so àkáǹtì yẹn ni Àgbàlá Gabriel fẹ́ pè fún wa báyìí kí ìyá yẹn kó lè rí ìrànlọ́wọ́ gbà ẹ ṣe ẹ ti rántí bẹ́ẹ̀ yẹn fún àǹfààní yẹn tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń wo fídíò yìí tàbí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí tàbí ẹ̀ṣẹ̀ subscribe tẹ́ wá wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá fẹ́ rí fídíò àkọ́kọ́ yẹn ẹ lọ wò ẹ sáàṣì fún kò tí ì lè ju bí fídíò bí 3 sí eléyìí lọ báyìí sìn ẹ máa rí níbẹ̀ bákan náà ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ti subscribe ẹ bá subscribe sí ìkànnì yìí o subscribe button yẹn lẹ́ ń wò nísàlẹ̀ yẹn ẹ gbé ọwọ́ lé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́wọ́ lé
ọwọ́ yẹn máa fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí ẹ ní fi gbọ́mọ sí o gbogbo tẹ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere ni ẹ jẹ́ ká gbọ́ wọn nìṣó ẹ jẹ́ ká gbọ́ wọn nìṣó ẹ bá mi ṣí àyẹ̀ kí àyẹ̀ kó lè rí aláàánú kó lè rí olóore ẹ bá ṣe ń ṣí àyẹ̀ náà Ọlọ́run yóò ṣí ire ayọ̀ kan àwa náà kí oṣù yìí kó tó parí ó yá. níbi ọmọ ti secondary school mi bàbá yẹn ló rán mi ní jẹ́sán dádì mi ti kú mọ́ èmi ò níyàn kan girama mú lọ sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá yẹn ẹ̀gbọ́n wọn ni bàbá Akin lọ tán wọ́n gbé Razak Tijani bàbá yẹn wá rán mi ní school JS1 JS2 JS3 private school mo èèwọ̀ JS3 báyìí tí mo ṣe wáyé kẹ́ JS3 báyìí bí bàbá yẹn ṣe kú nìyẹn ọdún yẹn ni education mi dàrú ọdún yẹn ni mo lọ bẹ̀rẹ̀ conductor iṣẹ́ conductor mo á fi tọ́ra mi ní school tó kù mo fi ka SS1 SS2 máa ṣe conductor ọjọ́ mẹ́ta máa lọ school ọjọ́ méjì máa ṣe 3 days conductor ọjọ́ mẹ́ta tó ní mo fẹ́ lọ school mi fẹ́ drop out mọ́ èmi ò mọ̀ nìbàdàn o mo wá dúró sẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ ẹnìkan gbà yẹn la wá ń sùn gbogbo ẹni tó ti jìyà láyé yìí bẹ́ẹ̀ bá sàmí ẹ lọ bẹ̀rẹ̀ sí ní gbádùn ṣíà ẹ má sunkún mi ò lè má sunkún ẹ má sunkún ẹkún yín ti dẹ̀rín ṣẹgbọ́ Jésù lọ́kọ̀ opó àwọn Ọlọ́run ti gbé àwọn olùrànlọ́wọ́ kan kalẹ̀ pé nínú àìní tiwọn kan fún ẹni tí ò ní nínú àìní wọn torí kò sẹ́ni tó ní oníkálukú ń gbìyànjú ni àwọn kan ó ṣe yín láàánú lénìí àwọn ẹni ó dẹ̀ rí àánú gbà àwọn kan ó ṣe yín láàánú lónìí ọmọ tiwọn náà pàdé aláàánú àwọn kan ó ṣe yín láàánú lónìí ìran wọn ò ní tòsí mọ́ láíláí àwọn kan ó ṣe yín láàánú lónìí Ọlọ́run yóò sì gbé iṣẹ́ tiwọn náà ga àwọn kan ó ṣe yín láàánú lónìí màmá tán bá ṣe yín láàánú sẹ́ẹ̀tọ́ ọmọ yìí ní skul nínú àánú tán bá ṣe yín súnmọ́ bì. má tọ̀ kó kàwé darí náà ni mò ń wà mo fi ń gbá. kílẹ̀ pé. má tọ̀ kó lè kàwé soríire náà ni. torí mi ò kàwé ìfẹ́ gbé mi ṣe wà kóun náà wà bẹ́ẹ̀ kó kàwé kó soríire mo. ẹ bá mi ṣíà ṣé wàá dé lọ skul dára oṣù wàá lọ skul ọkàrẹ mọmọ yóò dáa fún yín ẹjọ akẹ́nìkan bá ń wo bí ọmọ yìí ṣe lè padà skul wo ló wà. Federal University of Lokoja. Federal University of Lokoja kí ló read. FRL Fine Arts. Fine Arts. Fine Arts level wo ló wà. 200 level. 200 level ṣé o ti parí 200 yẹn. mo ti parí 200 first semester. 200 level. kò wá sówó mọ́ ló bá ń bọ̀ nílé. the sixth kò sí o. kò sẹ́nìbọ̀dì tí mo máa pè. kò sẹ́nìbọ̀dì tó máa pè ìyá ló wá ń tagbálẹ̀ ilé ọtí. ẹ bá ń ṣàánú ọmọ ẹ kó má drop out tu ẹ̀yin abiyamọ ẹ bá ń ṣàánú ọmọ ẹ kó má drop out tu àwọn tí mò ń tọ́ wọn ti pọ̀ gbogbo ohun tí mò ń ṣe kò ṣe ó pọ̀ lọ́rùn mi ì lè dá ṣe ẹnìkan bá ń tọ́ ọmọ yìí ó ti wà ní 200 level 4 semester ó drop out ó wá sílé pé màámi ẹ jẹ́ wọn á jókòó tì yín now bó ṣe jókòó tí wọ́n yẹn tó wá ń gbálẹ̀ ilé ọtí kí ló kù fún ẹ má jẹ́ ntàn yín tí ò bá rẹ́ níwèé lọ mọ́ ẹ kàn gbọ́ pé o ti lóyún ọmọdé dẹ̀ ni ọmọ 17 àbí how old are you o ti wọ 20 báyìí very good mr o ti wọ 20 ẹ̀yin kò mọ ọmọdún ọmọ yín so ẹ wo ọmọ yìí very smart a girl ẹ bá ràn lọ́wọ́ Abigail sọ fún ẹnìkan pé ẹ ràn mí lọ́wọ́ kí n kàwé mi. ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ kí n kàwé mi ó wù mí láti finish education mi. ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ kí n kàwé mi ó wù mí láti finish education mi ẹjọ́ tó ìtọ́. ebe ẹ gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ ó wù mí kí n finish education mi ẹbí ṣe sọ bí àwọn aráàlú èbò ẹ láti mọ̀ kúrò eléyìí lọ lú èbò ẹ mọ̀jọ́ ṣe agbálẹ̀ ilé ọtí mọ́ ẹ ṣíà rẹ̀ ìwọ lè mọ́ ní nǹkan kan bẹ́ẹ̀ tó bá ṣíà ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ lè rí tó bá dẹ̀ ti ṣíà fídíò ẹni tó fẹ́ ràn lọ́wọ́ dájúdájú ẹnìkan ó locate ìwọ náà tí ó sọ̀rọ̀ rẹ fólóore iṣẹ́ tí ṣíà ń sinú ẹ ṣíà mo fẹ́ kàn pé àkáǹtì wọn gbogbo ohun tí Ọlọ́run bá fún yín ẹ jù ú bẹ́ẹ̀ mọ̀mọ́ ó rajà ṣọ́ọ̀bù wọ́n san àwọn gbèsè tí wọ́n jẹ wọ́n ní gbàwìn mọ́ wọ́n raṣọ tó da sára opó ni wọ́n dẹ̀ máa tọ́jú ọmọ yìí kó lọ school tí ọmọ yìí bá ti lè padà sí school mọ̀mọ́ yìí ní future what do you want to become in life kí ló fẹ́ dì what do you want to become kí ni tó ń kà kí ló fẹ́ kí ló fẹ́ fi lọ ṣe kí ni focus focus tó ń ṣe lọ. like mo fẹ́ fi tí máa ti ṣe fine art like if I finish my education so mo fẹ́ fi ṣí complain.
o fẹ́ fi ṣe company kí ni ẹ máa ṣe ní company. Like àwọn tó ń ṣe aṣọ àdìrẹ Kampala àwọn kan. Ló máa ṣe ń bẹ̀ ọmọ ẹ̀ máa ní nǹkan tó dáa lórí ó ní tọ́ba ti parí school ó ló máa ṣe òun ó ṣe company ó máa ṣe aṣọ àdìrẹ ṣé máa ṣe bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣe báyìí náà tàbí èmi ṣe bẹ́ẹ̀ company ṣe bẹ́ẹ̀ yóò máa tẹ̀lé bọ̀ ń bẹ́ẹ̀ ni so yóò máa ṣe aṣọ ń bẹ̀ ẹ wo nǹkan bẹ́ẹ̀ dábìí pé ó ń gbó tiẹ̀ ń gbé àṣà wa lárugẹ ni àbí ó ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ ó jẹ́ èèyàn you become somebody jẹ́ kọ́ ọmọ yín padà sí school bí èlò ló ní tó fi padà sí school báyìí bó o fẹ́ padà láàárọ̀ o tẹ̀ fẹ́ padà láàárọ̀ yìí pé owó school gba owó àwo o fẹ́ padà bí èlò máa nílò bí àárọ̀ ipò láti padà. Like 200,000 upward. 200,000 upward. So ṣé òun ló mọ ní semester kọ̀ọ̀kan. Yes sir. Èló gẹ́gẹ́ lówó school. Owó school mi is 250. O wá ló nílò 200 láti padà. Like mo ti san half níbi owó school fees mi. O ti san half bẹ́ẹ̀. Ó wá kókó orí yòókù báyìí. Ó ti yá kẹ́nìkan máa mọ́mọ́ yìí ẹ fẹ́ jẹ́ kó máa lọ ó ṣe kó máa lọ school kó ra ń jẹ kó ṣe ṣe bọ́ sanwó lé mẹ́ Ọlọ́run ó ti ara rẹ̀ ṣàánú mọ̀mọ́ ẹ má sunkún àánú ti dìde olóore kan ti ń wò yín ó dẹ̀ ti ń ṣe ẹ pàkáǹtì yín tó wà níbí. mi mọ̀wé sà. kí lẹ pé. mi kàwé. Ní kẹ̀kan pé báyìí pé báyìí. mi mọ̀ mi lè. ẹ lè pé lè pé nọ́mbà. mi mọ̀ nọ́mbà. ẹ jẹ́ máa wọn pè ṣe bó ní. 044 wọ́n ṣe lọ sí ni o wọ́n ṣe ń dé ní wọ́n ṣe lọ sí ni. mo tọrọ owó tí mo fi lọ sí ni mo tọrọ owó ní tí wọ́n fi fún mi lówó ládùúgbò tí mo fi lọ ṣe ní ìwòrò. ibi mo fún yín change kan lánàá pé kẹ́ fi jẹun. a ti fi jẹun. owó tí mo fún yín lánàá. máa gbọ́ dádì. ẹ ti fi jẹun ẹ já pàkáǹtì 044 99 76 359 Wema Bank ni o 044 99 76 359 for the last time is 044 99 76 359 Wema Bank orúkọ wọn ló máa gbé wa. Awoniran Kẹ́mi dada àwọn náà ń jẹ́ Kẹ́mi Awoniran Kẹ́mi dada màmá ẹ jẹ́ máa pè kí a máa pè 0 4 9 7 6 3 5 9 ẹni 044 99 76 359 ẹni Wema Bank ẹni Wema Bank so kẹ́ ẹ há sórí o yóò gbé Awoniran Kẹ́mi dada ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn aláàánú tí wọ́n ń wò yín wọ́n ti sí ẹ fídíò yín gan báyìí gbogbo àná wọ́n ṣe ẹ̀yin tẹ́ sí àlànà ojú òní tí yín o ẹ wá ṣe ẹ dúpẹ́ lọ́wọ́ ká ẹ fi ewu orí ṣàdúrà fún wọn. ẹ ní fojú sunkún ọmọ táwọn tó bá yẹ ká jẹun ọmọ ikú ò ní payé o táwọn tó yẹ kọkọ mi jẹun ló kú o ó ṣiṣẹ́ fọ́mọ o àmọ́ kò dúró jẹ iná ò ní ṣírò ò ní tọ́ sí iná ẹ ṣiṣẹ́ tẹ́ ẹ dúró jẹ ni o ẹ ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ yín ebi ò ní payé o ẹ ṣe o ẹni tẹ́ bá fẹ́ ṣàánú mi Ọlọ́run ó máa ṣàánú fún yín lágbára Ọlọ́run ẹ ṣé gan. A dúpẹ́ o ẹ ṣé o. kúnlẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ màmá àti bàbá yín dádì mi àti mọ́mì mi mo dúpẹ́. ẹ ṣé o a dúpẹ́ o ẹ ṣé. a dúpẹ́ gbogbo àwọn àtàdìjọ wo fídíò yìí kí ni mo fẹ́ pè àkíyèsí wa sí kó tó di pé a tún máa fi lè ṣe lọ òun ní pé ọmọbìnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ ṣàánú ẹ̀ wọ́n máa wò ó pé ṣé lè serious báyìí pẹ̀lú bó ṣe ń ṣe yìí tí ìyá ẹ̀ ń jìyà tó ń sunkún báyìí tí ò ní tara ẹ má wò yẹn o ṣe mọ̀ bọ́lọ̀ ń ṣe dá olúkúlùkù wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ọmọ mi ìtìjú ẹ̀rí pé ó ń tijú ń sorí kodò ó ń gbójú sá ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì àwọn ọmọ mi wọn ò mọ bí wọ́n ṣe ń sóbà kan banújẹ́ wọ́n á dẹ̀ máa la nǹkan tó lágbára kọjá ẹ̀dá tọ́lọ́run dá oníkúlùkù tọ̀tọ̀ ni ẹ má wò yẹn kẹ́ wá dàgùn lásì o iṣẹ́ tọ́lọ́run bá rán yín sí ìdílé yẹn ẹ jẹ́ o aláàánú yín olóore yín kò ní kẹ̀yìn sí yín ẹ ṣeun kudos to Àgbàlá Gabriel ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀ wá tí mo rọ̀ wá ẹ̀yin náà tẹ̀dẹ̀ tí subscribe gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀ wá tí mo rọ̀ wá ẹ bá wa subscribe sórí ìkànnì yìí Only Jesus TV ẹ ṣeun láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.